oúnjẹ àyà bá jìnnà kọ́ mọ́mọ́ jó mi lẹ́nu tí mo fi ń ṣàyà gẹ́gẹ́ bébí ṣá ọlọ́run ló mọ̀. bó ṣe wá ń fọ yẹn bí pátá ìyàwó mi nìyẹn. ìyàwó yín ilẹ̀ mi pé ìyàwó yín àbí ìyàwó wa ṣá àlèlè mi jẹ́ sí. ó yẹ kó fi nǹkan fàáfi sí gbóbi ojú bẹ̀ yẹn. ẹ ṣe ní nfa ló mú fọ ebe ẹ mọ fọ ọlẹ wàá gbà ebi senior colleague ni. ó lè sọ pé kí wàá fọ kí n sọ pé mi ò fọ náà ìwọ ló fẹ́ eye service ló sọ kó kíní. eye service àbó nífẹ̀ẹ́ mi inú gbogbo yín ṣe bí orí gbogbo yín lẹ̀ kó tó pè mí kékeré wá bò ń fọ ẹ jọ o. wọ́n ló mọ̀ ọ́ yà gbà. bí mo ṣe ń fọ yìí therapy ni it's very very therapeutic pé mo kàn ti ń fọ mo ń fọ nǹkan tó wá látara ìyàwó mi kí ló ṣe yín ṣé máa fi level èmi wẹ̀yìn ni. sáà gbogbo tí kò ságbà bá mi fọ ilé mi. ok ṣé ló ní kẹ́ fún mi ní ọ́ndísẹ̀. náà singlet tèmi ni o. ṣé wèrè nìyẹn ni tí máa jan pátá mọ́ yín lórí ṣé yá wèrè ni. wàá jẹ pátá mọ́ mi lórí. máa jan pátá mọ́ yín lórí wàhálẹ̀ ń pọ̀. wọn ò tó bẹ́ẹ̀ orí mi rè. èmi jẹ pátá mọ́. á jẹ pátá mọ́ lórí búkú nìyẹn ni. ó máa jẹ pátá mọ́ mi lórí lórí. ìṣe ní ìjàmọ́ ó ń dí ẹ̀mí. mo mọ nǹkan tí wàá ṣe fún ẹ. àbọ̀lọ́sì kí ló ń ṣe yín kí ló ń ṣe yín. ìwọ ó ń fi sísítẹ́ẹ̀mù tẹ ọmú ìyàwó mi. níbi ẹgbọ́n kò bí tẹ̀wá ẹgbọ́n kò bí tẹ̀wá bẹ́ẹ̀ máa ń ro.